Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀, ṣàlàáfíà ni mo bá yín. Ṣé from today, tó bá ti ń wá nǹkan wá sọ́dọ̀ mi, Bíbélì máa gbélé ẹ lọ́wọ́. Tó bá yẹ pé oúnjẹ ló wá sọ́dọ̀ mi, Bíbélì máa fún ẹ. Tó bá yẹ pé owó ni, Bíbélì máa fún ẹ. Tó bá yẹ pé aṣọ ni, Bíbélì máa fún ẹ. Tó bá tiẹ̀ ti ní tẹ́lẹ̀, màá tún fún ẹ ní extra. Tí bá ti fún ẹ tẹ́lẹ̀, màá tún gbé mi ìfún ẹ. Ẹ̀yin wo lẹ wà nínú comment section tẹ́lẹ̀ tí ìgbà Bible yín, ẹ nawọ́ sókè, ẹ jẹ́ ká mọ̀ yín o. Ẹ jẹ́ kí mọ̀ yín kí lè máa mo ṣe fẹ́ send Bible sí yín. Torí ń sìn níbi tó dé ìbáyìí. Mi ò mọ reason táwọn èèyàn fi ń bínú. Ṣèbọ́rọ̀ Ọlọ́run ni. Kí ló dé tẹ́ fi ń bínú? Bible ló máa solve gbogbo problem tó wà nílé ayé. Kò sí problem tó wà nílé ayé tí Bíbélì ò lè solve. Bẹ́ẹ̀ ni, ogun tó jogun ilé ayé ìlọgan Bible ti solve ẹ̀ dáadáa. Ó wà ń bẹ́ẹ̀ lọ kà á. Kì í ṣe pé kì í ní evidence full ground brekete. So tó bá ti lè bá nǹkan wá, especially ẹ̀yin tẹ́ máa ń tọrọ owó ní comment section mi, wàá send address ẹ, màá send the Bible sí ẹ. Kò bá síjà. Má padà wá mọ́ o. Ẹ má padà wá mọ́ o. Mo ti sọ fún yín. So lórí Bíbélì tó ń há lánàá ní ọjọ́ ìbí ọmọ ààrẹ wa, bàbá ẹ gba ọpẹ́ wa, bàbá ẹ gba ìyìn wa. So láàárọ̀ yìí, fídíò tá a fẹ́ ṣe fídíò méjì náà ni. Kò ní gbọ́ rárá mi rẹ̀ nígbà àkókò yẹn. Number one, Àǹtí Ṣọlá pé ojoojúmọ́ náà pa súná orúkọ fún yín. Dìgbòlugi. Ní last week, Fọkọ Síwín. Ní week before, Ṣọlá pé nísìnyí Dìgbòlugi ọ̀nà. Orúkọ tó ń fún yín yẹn ó bá yín mu. Bí àtòrí ẹ̀ ló ṣe máa ń ta yín lára. Ẹ̀yin náà mọ̀ pé ìwà tẹ́ ń wù, ìwà tí ò bójú mu. You are not even proud of ìwà tó ń wù. Tó bá yẹ pé o wà proud of it, Dìgbòlugi yẹn ò ní dùn ẹ̀. Fọkọ Síwín yẹn ò ní dùn ẹ̀. But you are not proud of it. Ìwọ náà mọ̀ pé nǹkan tó ń ṣe kò make sense at any point in time. Mo rí fídíò so many speakers tó ń drag left, right and center kíníkan lórí new shop ẹ̀. Ṣẹ́rí tilẹ̀ tọ́nà. Anybody tó bá ń ṣe nǹkan rí, èmi máa congratulate ẹ o. Congratulations on your new shop, on your new office, on your new whatever it is you're doing. Congratulations. But one question èmi ni, ṣé ọkàn ẹ̀ dẹ̀ máa wá balẹ̀ ǹsìn? Olóò ti ní ṣọ́ọ̀bù sẹ́kọ̀ọ́, àbí mọ́ọ̀lù dẹ̀ ní sẹ́kọ̀ọ́, o ti ní sí Ìbàdàn, o ti ní sí Abuja, o ti ní sí Port Harcourt, o ti ní sí Ìlọrin, kò síbi tó o ti ní almost gbogbo 36 states gan o ti ní ṣọ́ọ̀bù sí. Congratulations. Ṣé ọkàn ẹ̀ máa wá balẹ̀ ǹsìn? It's a genuine question. Because to you, nǹkan tó gbé wá sórí social media ni pé àwọn speaker wọn ò jẹ́ kó ṣe business ẹ̀, they destroy the business. Now you are building shops and renting shops or whatever because we don't know. You said Ọlọ́run ti gbàdúrà ẹ̀ pé gbogbo àwọn tó kù ìgbóná wà wọn ò ní nǹkan kan àbí ṣé ìwọ náà wà wá rest ǹsìn? Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ ṣé wà wá rest ǹsìn? Gbogbo Ìyábọ̀ Òjó ni Ìyábọ̀ Òjó ló gba pátá ń dí mi. Ṣé wàá rest ǹsìn? Ìbéèrè ò fàjà o. Àǹtí Ṣọlá pé Dìgbòlugi. Ìbéèrè ò fàjà o. We are asking for a friend. Pé nísìnyí o tó jẹ́ pé gbogbo nǹkan tó ń fẹ́ ṣe fún ẹ, gbogbo tàkúté tó ń da fàpàrọ̀, agility ló mú. Nísìnyí tó ti má agility tó ti jẹ́ pé o kàn ń ṣí ṣọ́ọ̀bù káàkiri orílẹ̀-èdè àgbáyé ni. Ṣé wà wá nísìnyí? You too ask yourself. Wọ́n bẹ́ ẹja, wọ́n fẹ́ mú ẹ wálẹ̀, wọ́n rí ẹ mú wálẹ̀ instead of that òun gòkè sí, ó ti wá gòkè ńsìn báyìí, ó ti gòkè afárá. Ṣé o ti máa wá nísinmi pẹ̀lú òkè tó ń gun ìbàdí torí kò jọra o? O lè sọ pé o ṣí ṣọ́ọ̀bù mẹ́ta pọ̀ ní different location kò sì máa mú ọmọ ṣéwù sẹ́nu. You know some things, you know, èmi ò bínú sí ẹ o. Èmi kàn sọ ni pé some things wà tó jẹ́ pé we just want you to admit to one or two things like, okay, if the success is really successing, we will know. You won't be the one to even tell us we know. In fact, one máa pariwo, but now you go explain o. Èmi tí mo ti ní shops níbi tí ìbá ọ̀rọ̀ yẹn ti change pé Lizzy tó wà nínú mọ́ọ̀lù ẹ̀ nísìnyí ó ti di Lizzy tó wà nínú mọ́ọ̀lù ẹ̀ tó wà ní ọ́fíìsì ẹ̀ tó wà closer to Zuma Rock, Lizzy tó ṣe kinní kan. But ṣé ìsinmi máa tẹ̀lé? Because at this point, I don't know what will give you rest. If you say you're building shops all over the world and you still don't get rest. Ṣé ìsinmi máa tẹ̀lé? Congratulations ni o.
torí ń sìn báyìí o ti borí Lizzy ti borí Lizzy ti borí ó ti ṣí oríṣiríṣi though you said your word against you ni o kò sí pọ́rọ̀ kan wọn parọ́ ọmọ ẹ àbí wọ́n fẹ́ mú ẹ wálẹ̀ you said kán tó wá sí ṣọ́ọ̀bù yẹn tàbújá yẹn wọ́n gbọ́dọ̀ pè ẹ́ náà you used to make things unbelievable no shop warming àbí báwo lẹ ṣe máa ń pè shop opening ceremony kò sí ìwọ nìkan mo rí tó èèyàn kan tó ṣí ṣọ́ọ̀bù sweet gan ó ń ṣe open shop ceremony àbí báwo lẹ ṣe máa ń pè yẹn náà know that no location no okay no outside of the shop picture this is not drag you because feel well there are some things that are supposed to be included shop opening yẹ kó wà now there should be a video of shop opening not just an office and what do you mean that somebody has to call you Abuja ló wà why is the location hidden you say the shop is in Garki and very close to Zuma Rock abi by your left you see Zuma Rock why is shop wo ni number ni àti Ṣọlá pé ọlọ you are a comedian if they don't call you ó tún sọ kíní kan tó yẹ pé you make this thing questionable honestly you yourself used to set yourself up for dragging I won't blame other speaker only tó máa tún wá nu ṣọ́ọ̀bù yẹn lẹ́yìn ìgbà tẹ́ni ẹ bá ti make appointment tó sọ pé kó máa bọ̀ tó máa tún débẹ̀ tó wọn bá tún rajà ó máa tilẹ̀kùn òní jẹ́ kó jáde ẹjọ́ nítorí ọlọ́ ó máa tilẹ̀kùn òní jẹ́ kó jáde so ìwọ tó bá lọ tí bọ́jẹ̀tì ẹ̀ ò bá ká 15-20 million táwọn ti Ṣọlá pé máa ń tà ní ṣọ́ọ̀bù wọn ò ní jẹ́ olọ́lé o ọlọ you are ọlọ sórí congratulations àbí èmi kàn sọ pé àwọn flaws táwọn àárín nìyẹn táwọn blogger máa fi drag ẹ tó máa fi ṣe show fún ẹ èmi ò ní drag ẹ èmi kàn sọ pé put more information out so that it won't look as if bí ẹni pé bí wọ́n ṣe máa sọ pé àwọn èèyàn donation àbí kinní kan náà fi ń ṣe kinní irọ́ ni fake life ò ní káwọn èèyàn máa rò pé ìwọ náà live fake life ìwọ náà put more information out shop warming shop opening let us know location of the shop let them know you know other things should be involved kì í ṣe pé tó bá dẹ̀ wà ara jàjọ́ nítorí náà jẹ́ kán lọ lé o Naija nìyẹn o jọ lọ lé o torí kí anybody bá sọ tó bá lọ miss ó di murder case nìyẹn o jẹ́ kán lọ lé. God help you and I wish you peace of mind now that you don't open 3 shops papọ̀. I wish you peace of mind. I don't know what else to wish you. Pé kò tiẹ̀ ní sinmi from ogun ayé tó páàkì sọ̀kan kò ní sinmi. That's that for that. Ẹ̀yin èèyàn mi a tún ṣì wà lórí justice for Mohbad. 2 things mo professor. Àǹtí Bukky gbèsè. Ẹ pẹ̀lẹ́ ẹ̀kọ́ àtótónu. Sherry, ẹ ti mislead the public to the point that you have misled yourself. Ẹ sọ pé tó bá jẹ́ pé ẹ ti mọ̀ ní support tẹ drum fún bàbá Mohbad wọ́n ní wọ́n sọ pé donations ni o wọ́n sì wà mẹ́ tó bá sọ pé àwọn kúrò ń bẹ̀ ìyẹn sọ pé tó bá rí shortcut láti tún já síbòmí wọn ò ní mú lò don't get it twisted love is a beautiful thing tó bá rí shortcut láti já síbòmí wọ́n máa mú lò. There is no quitting from justice for Mohbad. Know that and know peace. Wọ́n ti lò ó fún wa pé wọ́n fẹ́ ṣe 3rd autopsy. Kò jẹ́. Wọ́n rò pé a máa kó jẹ rush bí Indomie láti gba donation. Kò sí anybody tó bá yẹ. Wọ́n ti lò ó fún wa pé kí náà tó sọ yẹn náà. Wọ́n fẹ́ gba another san. Kò sí anybody tó kó jẹ. And say no to donations ẹ̀ níbi tó dé lórí ọ̀rọ̀ Mohbad tó ti ń lọ sí 3 years. A lè gọ̀ kẹ́yìn máa kọ́ acres káwa máa dáwó. Kò sí nǹkan tó jọ wọ́n. Enough is enough. Àwọn èèyàn tún kó yẹn náà jẹ now ẹ ti sọ pé ẹ ti kúrò justice for Mohbad o congratulations ẹ káàbọ̀ bó tilẹ̀ yẹ pé àárín nǹkan kan mú jáde nínú justice for Mohbad bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ ṣe bọ̀ ẹ̀yin nìkan lẹ gain ẹ̀yin nìkan lẹ lọ ra acres ní Naija àwa ò rí nǹkan kan àwa la pàdánù jù waste of data waste of effort waste of sharing video waste of donation everything. Failed activist Aunty Bukky Jesse the first activism tẹ́ ṣe ẹ failing bẹ́ẹ̀ náà ni ẹ̀yin àti easy lẹ́gbẹ̀gbẹ̀ the same thing ni understandable bó ṣe wá rí ibi tẹ́ fẹ́ lọ yìí ẹ máa tún kábùkù bọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ pé ẹ̀yin ti mọ̀ wípé
gbogbo attention tẹ focus lórí baba Mohbad from the start of justice for Mohbad àdúrà lẹ tún fẹ́ focus ẹ lórí àti Bukky ẹ ti ní kó orí baba Mohbad ò jáwó mọ́ náà ẹ tún fẹ́ jẹ́ kí orí àdúrà wa jáwó fún yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àwa bá yín pín yẹ́lẹyẹ̀lẹ o so that it will ewo we are one step ahead of you kò sí bẹ́ẹ̀ ṣe gbé wá kò sí bẹ́ẹ̀ ṣe yọ sí wa we will always know what your intentions are baba Mohbad ò jáwó mọ́ orí baba Mohbad ò pọ̀wó mọ́ orí àdúrà ló tún fẹ́ pọ̀wó ń sìn ẹ̀yin public stand gallant no donation sẹ́ àti Bukky ò níṣẹ́ mọ́ so she need everything she want everything she can get to make herself comfortable ó dẹ̀ ní court case ẹni tó bá yẹ pé ẹ mọ̀ attention tẹ fún baba Mohbad àdúrà ló yẹ kẹ́ torí pé baba Mohbad ò gbé inú ilé yẹn àdúrà ló yẹ kẹ́ divert ẹ sí ẹ rántí nígbà tàdúrà ti bọ̀dá Yomi tó béèrè 3 million ẹ imagine kó wá jẹ́ pé àti Bukky báyìí bó ṣe ń sọ ọ́n sí báyìí pé tó bá dá owó mọ̀ torí lójú tiẹ̀ báyìí òun ti feel pé òun lè kí àdúrà mọ́lẹ̀ torí pé àdúrà gentle ó dẹ̀ ní ìdí owó wípé oye tó bá fún àdúrà from the women's camp òun á dọ́bù ẹ̀ torí pé wọ́n ṣe donation dáadáa ní justice of baba Mohbad's camp ẹ jẹ́ sọ kíní kan kò lè work ẹ bá dáwọ́ ẹ̀kọ́ fẹ́ fowó yín ṣòfò ni ó tún wá fẹ́ gba ibi àdúrà mú wa ó ń fojú ọmọ yẹn mọ́ra torí pé ó fẹ́ gba information nǹkan tó wà nílé tó ṣẹlẹ̀ nílé nǹkan tó rò pé nǹkan tó yẹ kó kọ́kọ́ ṣe from the beginning nìyẹn torí pé the whole idea gbogbo alamọ pé the whole idea ni pé wọ́n fẹ́ mú Wùmí down that is just it we all know that's àtẹ̀yàn tó gba left àtẹ̀yàn tó gba right àtẹ̀yàn BDM baba Mohbad Bukky everybody the whole idea ni pé wọ́n fẹ́ mú Wùmí down bọ́n ṣe máa mú Wùmí down ni the whole idea that is a fact that is the fact bọ́n ṣe fẹ́ mú Wùmí down ní fact yẹn so wọ́n ti lo ọ̀nà baba Mohbad kò work now wọ́n fẹ́ gba èèyàn tó wà nù ilé so that by the time tó bá tún gbé àdúrà wá náà tí Bukky bá bẹ̀rẹ̀ part 1 million náà ti dé part 1 million to 1 billion lórí àdúrà nsìn more money will be involved because people will make it will be more believable pé àdúrà was in that house nígbà tẹ́gbọ́n ẹ̀ kú so a tún máa bẹ̀rẹ̀ another strategy of dáwókú Pro Max torí pé àdúrà wà nulẹ̀ people will now feel like this is the time we're going to get justice because we have already win àdúrà who is in the house to our side they quiet that boy so anything Aunty Bukky is looking for a way to enter àdúrà bó ṣe fi 100,000 per month enter baba Mohbad nǹkan tó ń wá nìyẹn kàn ṣe wà bẹ̀rẹ̀ show yẹn ní pẹrẹwu ẹ má gbà fún rídì tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ibì kan wọ́n tẹ́ bá ju abẹ́bẹ̀ sókè ìgbàgbà ibì kan ló máa mú lélẹ̀ ẹ tún fẹ́ powó fún Bukky nìyẹn bó ṣe lọ ló tún ṣe máa bọ̀ bó ṣe lọ ní tí ọ̀rọ̀ baba Mohbad tí ò yọrí sí nǹkan kan bó tún ṣe máa bọ̀ nìyẹn lórí ọ̀rọ̀ àdúrà owó á tún lọ tó bá tún yá Liam látún gbé again Liam was in that house nígbà tí Mohbad kú Liam will be torí pé bàbá ẹ̀ ní Mohbad Liam will be the kinní kan tó máa fún yín ní justice wọ́n á tún gbé Liam wọ́n á tún gbé wá bó ṣe ó yẹ kẹ́ ti understand géèmù yìí géèmù ni wọ́n lè kú ìtì kí lẹ̀ ń sọ yìí wọ́n fojú àdúrà mọ́ra abẹ́ yẹn ni á dẹ̀ ti máa rán oríṣiríṣi èèyàn sádùúrà name your price ló máa jẹ́ torí ó mọ̀ pé kò sí owó tóun bá gbé fàdúrà kó gbé 50 million fàdúrà lé ní ó lè pa 200 million online all he needs is to buy àdúrà to her side and that is what she wants to do tó bá ti lè rí pé òun ti hánkọ́ àdúrà báyìí ó yá part 2 justice for Mohbad Pro Max ìwáṣẹ̀ wà bẹ̀rẹ̀ contribution donation lóríṣiríṣi iṣẹ́ máa wá bẹ̀rẹ̀ ní pẹrẹu ẹ rò pé dáwó fún bàbá Mohbad nígbà yẹn náà nísìnyí ẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ nǹkan tó ń pè ní dáwó kù nǹkan ṣèyàn tó close mọ́ Mohbad tó tún sunú ilé yẹn mọ́jú ìsàdúrà so for everything àdúrà bring out ò bá jẹ́ pé irọ́ gan ló fẹ́ wá pa gan everybody wọ́n máa kó jẹ rush bí indomie so Aunty Bukky kò lè work òun ni mo sọ fún yín pé àti wà one step ahead of you kò lè work ẹ bọ́ lẹ́ǹbẹ̀ kò sọ náà bẹ́ẹ̀ mọ́ eléyìí tẹ gbà ti tó ṣebí inú ìjọ tí wọ́n mọ̀ báyìí náà lẹ́tí ń lọ cruise ship tẹ káyà sókè báyìí tẹ tún wọ́kọ̀ káàkiri eléyìí tẹ gbà ti tó enough is enough Aunty Bukky enough is enough
Because anybody to hate you. I'm not I hate you. But for everything there's some power with me, that's where I have a problem. I don't care about Wunmi or anything. I'm just like, can you prove just one single proof? Justice for Mohbad. You have a proof, not a single proof. Mohbad. Ashanani, not a single proof of Ashana. Not a single proof of anything. There's some power with me. You just went ahead to destroy that woman's name. Why? Because of donation. So báwo lẹ ṣe máa sọ pé ẹ quit nǹkan tó jẹ́ pé ẹ sọ pé ẹ ní evidence na water from the beginning bẹ́ẹ̀ ṣe hook wa nìyẹn tẹ fi hook sẹ́jà wa lẹ́nu evidence na water ẹ ní evidence ẹ̀yin lẹ tẹ ẹ ní evidence lóríṣiríṣi ẹ̀yin lẹ quit ṣé yóò tó ní evidence máa ń quit ní ẹjà gbéyẹ̀wò gbàtọ́ ti rí pé owó náà wà wọ́n dẹ̀ ti rí pé òkè orí bàbá Mohbad ò pọ̀ owó mọ́ so I take the power when the guinea kan ẹ jẹ́ padà sí justice for Mohbad. It's nothing. Àfi tẹ́ bá mọ̀ pé máa dánwò àwọn èèyàn padà. Gbogbo owó tẹ́ pín láàrin ara yín ẹ dá padà. That is when you say you want to quit. Kò sí nǹkan kan tẹ́ bàbá Mohbad fẹ́ dóbò ẹ máa gbowó tẹ́. Kò sí nǹkan kan tẹ́ kí n gbowó fún bàbá Mohbad. Ń Bukky Jesse ṣé bàbá Mohbad lé ẹni kí ló dé tó lé rẹ̀? Nísìnyí àdúrà ni ó ń gbé mọ́ra ni o. Ọ̀nà ó ń gbé mọ́ra ni. Tó bá yẹ pé ti mọ̀ kíní tẹ focus lórí bàbá Mohbad ńgbà yẹn ẹ bá ti focus ẹ lórí àdúrà irọ́ ni ó tún fẹ́ bẹ̀rẹ̀ show ìmí donation àwọn jẹ́ ń bí donation ni ó tún fẹ́ bẹ̀rẹ̀ show ìmí ni ẹ má gbà láyé ẹ rí bó ṣe mọ́rọ̀ Dorcas sẹ́nu bíi pé ìṣòro ayé ẹ̀ Dorcas tí ó ṣe show mọ́ for the like past 2 years sí. Dorcas òun lè rí ọmọ ń ṣẹ̀wọ̀n mọ́ lọ́wọ́ ni ọmọ náà yọ̀bẹ kiri síyàn ìwọ tọmọ ẹ̀ yọ̀bẹ kiri tó lọ ń ṣẹ̀wọ̀n ọ̀rọ̀ Dorcas jalè ni àbójí anything ọmọ tiẹ̀ lọ yọ̀bẹ fún yàn ṣe rí pé ó tún wọ́ náà láti tún padà sínú fracas torí pé ó ń wò pé òkè tàdúrà yẹn ó dàbẹ̀ nípa àwọn èèyàn ò ní fẹ́ báyìí ẹ̀ ṣe ti understand nìsín nísìnyí bàbá Mohbad jẹ́jẹ́ kan cancel ti sáà nìyẹn ti sáà yẹn ò work kò powó fún wọn ó wá okay tí àdúrà ò bá work fracas máa work ẹ jẹ́ ń lọ máa drag Dorcas ìyẹn òkúkú ní dẹ́ lóhùn káti ẹ̀ máa gbàgbé iye táyé ṣe congratulations on your son is officially 2 months old today. Wow, congratulations. I saw it on Alabike's page. Congratulations o ọmọ rere ló máa gbẹ̀yìn gbogbo wa pẹ̀lú kù ọ̀nà ọmọ yẹn máa dìbò máa dìgbà fún gbogbo wa inú yín máa dùn ayọ̀ yín máa kún lórí ẹ̀. God bless you. God bless you. God bless you. No baby too. So that is just it. It's a cycle. These people is not going to leave. They are never going to leave because as long as everybody keeps donating, they will be looking for more and more ways for everybody to donate. Donation ló máa jẹ. Bó ṣe mọ́rọ̀ àdúrà wọlé báyìí, donation ni. Donation ni. Kì í ṣọ̀fẹ́. ó ṣe ń divert attention you that were cursing àdúrà back to back ló ṣe wá ń divert attention lọ sọ́dọ̀ àdúrà tẹ́wọ́n ẹ̀ ń fojú ẹ̀ mọ́ra wọ́n á ti máa fowó bẹ ọmọ yẹn lẹ́yìn tó bá lè gẹ̀ nǹkan tó bá ti yẹ kí Bukky jáde báyìí kó tún bẹ̀rẹ̀ justice for Mohbad ẹ mọ̀ pé ó ti get àdúrà ni ó máa ti fi owó Bukky will do anything because she want to prove herself right even if she's wrong and she knows she's wrong nǹkan tó sọ yẹn á fẹ́ yẹ kó wà right bí Bukky ṣe máa ṣe ó dàbí fake prophet ni àwọn fake prophet tó jẹ́ pé tó bá sọ fún ẹ pé you are not married tó sọ pé sir I'm married wọ́n ní no àwọn ò rí marriage ìwọ tó dẹ̀ ti married tó ti bímọ fọ́kọ ẹ̀ wọ́n ní àwọn ò rí marriage bí wọ́n ṣe ń ṣe nìyẹn because she wants what she said to be true at the end of the day. I mean, there was a fight, there was this, they were fighting and nobody, 15 people cannot attest to that. You want your whole reality of how you painted what happened. Go share. Well, also, and Baba Mohbad, as for you, Mohbad interview then she be kini kan wọ́n máa televise DNA kini online online ibi tó bá wù yín get ṣe. At this point, we don't care. Mo rò pé ṣì ń tọrọ owó ṣan tó wá dáwọ́ fún yín ẹ fẹ́ fi ṣe DNA. At this point, nobody care.
ẹ bá gbé lọ sọ́run kẹ́ lọ ṣe, ẹ bá gbé lọ sí hell kẹ́ lọ ṣe, nobody cares. ó bá wù yẹn ṣe, ó bá wù yẹn má ṣe. ẹ̀yin náà lẹ́ ń sá kìtìkìtì káàkiri. wọ́n ti fún yín court date before October 11 àbí November 11 ni November 11 kẹ́ ẹ ṣe DNA. ẹ̀ ń sá lọ abroad lẹ ti fẹ́ ṣe o, Kútọ́nù lẹ ti fẹ́ ṣe o, kíní kan lẹ ti fẹ́ ṣe. kí ló kàn wá ṣe wọ́n ṣe Naija? kí ló ṣẹlẹ̀ sí Naija? tẹ́ bá gbé sample kẹ́ gbé lọ sí 3 different hospitals, kó má tẹ̀ jẹ́ pé ẹ̀yin gan lẹ gbé lọ gan ni. kẹ́ gbé lọ sí 3 kò ṣáà lè vary, kò possible. tó bá tẹ̀ máa vary little kìíní ló máa fi vary. ok, kò tẹ̀ lè vary, ṣe bàbá ọmọ ni ẹ̀yin kan náà fẹ́ lò náà. kẹ́ ẹ ṣe níbi mẹ́ta ní hospital. owó tẹ́ fẹ́ fi gbé lọ ìlú òyìnbó yẹn ń sìn báyìí. bàbá bá ṣe ń ṣe pé fẹ́ jápa kó yẹ pé ẹ máa gbé DNA lọ ìlú òyìnbó, ẹ máa jápa pẹ̀lú ẹ̀. ẹ wò ó, ibi tó bá ti wù yín níbi tó dé yìí, nǹkan tó bá ti wù yín kẹ́ ṣe justice for Mohbad. bọ̀ kọ́bọ̀ tó yọ ẹ lè rí gbà mọ́. that is one thing tí mo mọ̀ pé gbogbo everybody ti agree. torí you've taken people's emotion for a fool. àwọn èèyàn dáwọ́ torí truth ni at the end of the day. kò sí nǹkan kan yẹn sọ pé òun leave ovation when the kìnnì kan is loud. torí ẹ ló burú. ó gbọ́dọ̀ padà sí ovation yẹn ni ó ganu sí. torí bó ṣe ganu sí nìyẹn, àfi kó dáwọ́ àwọn lówó padà. owó tí gbogbo yín pín mọ́ra yín lọ́wọ́ ẹ̀ dá padà. torí o ò lè kúrò ń bẹ. torí ẹ̀ tí ì gbá anything tó ti sá lọ. ṣé torí pé o ti mọ̀ pé kò sí nǹkan kan at the end of the day ni? ẹ gba autopsy, ẹ gba DNA, o dẹ̀ ti sá lọ. hey ọlọ, this scam no easy o. hey ọlọ, I swear àwọn èèyàn ń try o. wọn ò tí ì parí nǹkan kan, wọn ò tí ì sin Mohbad, o ti sá lọ. o sọ pé o ṣe justice for Mohbad mọ́. owó lóníkálukú wá wá. it is well. ẹ̀yin èèyàn mi bá tún ṣe rí nìyẹn. ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ bá ti feel about this video down below. God bless you. Have a wonderful day. ẹ jẹ́ a máa ní sùúrù di November 11.